A kú dédé àsìkò yìí o, a kú àṣálẹ́, a kú iṣẹ́ ìní. Ọlọ́run ọba Elédùmarè á yọ gbogbo wa, á dúró tì wá, á dúró tàwọn ẹbí wa. Ìyà yìí ò ní jẹ wá lásán. Ọlọ́run á gbé wa lékè gbogbo àwọn ọ̀tá. It's like mi ò ní gba àsìkò yín púpọ̀ lénìí. Ìròyìn kan ni mo gbà, ìròyìn ayọ̀ ni. It was a great and wonderful news. A substantial, pronounced, and prominent news that I believe that I can't hold within myself. I need to share it with you guys. Ẹ̀yin ọmọ Yorùbá tèmi. It's like nípa ọ̀rọ̀ tí bàbá wa Chief Sunday Igboho, ìkan nínú àwọn aṣíwájú Yorùbá rere, ìdájọ́ ẹ̀ tó gbà lénìí. Before I commence, let me just introduce myself. My name is Prince HRH Prince K.A HAJIJOHN. Lórí ètò OMO YORUBA RONU la wà yìí. Inú mi dùn nígbà tí mo gba ìpè. I was so delighted, enraptured, and blazed through, thrilled, and overjoyed. I can't just hold this to myself. And I said, I need to share this good news with my people, so that at least every one of us can go to bed with happiness tonight, with joy tonight. It's like the judgments of Chief Sunday Igboho came out a couple of hours ago from the courts, and somebody sent me the video. After viewing it and listening to it, I was so happy, ecstatic, that I can't hold it within me. I will quickly show you the video. I won't take much of your time. I just want you and I to watch it together. So, ẹ fìdílé ìjókòó kẹ̀dẹ̀ tẹ́tí ní bẹ̀lẹ̀dẹ̀ láti gbọ́ ohun tí wọ́n sọ lórí ètò náà. Kí ni a fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín sá? Orúkọ mi ni Olóyè Yomi Aliyu S.A. Ẹ̀yin ni Èmi ni agbẹjọ́rò Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Igboho Òòṣà. kí ni ilé ẹjọ́ yìí fẹ́ sọ? A wá sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa Olóyè Sunday Adéyẹmọ fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July 1 tí wọ́n pa èèyàn bí alápatà, tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú, tí wọ́n bà gbogbo nǹkan nílẹ̀ jẹ́, gbogbo mọ́tò tó wà nílẹ̀ ni wọ́n yìn bọ̀ nílùú tó lófin. Can you imagine those callous people? Wicked and unscrupulous people. Even the animals, they don't spare them. Can you imagine? The most wicked people on earth. Nínú tó sì ń ṣe ìjọba tiwantiwa, ìgbà tí wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin rò títí tí a fi rojọ́ kọ́mọ̀dá láàmú mọ́ títí tá a padà wá níjọ́ 14. Ilé ẹjọ́ ti wá dìde báyìí. Ṣé inú yín dùn sí Ilé ẹjọ́ ti fara hàn gẹ́gẹ́ bí ìdáàbòbò
àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba. Ilé ẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú. Wọn ò gbọdọ̀ yìnbọn, wọn ò gbọdọ̀ pa, wọn ò gbọdọ̀ dáàbò, wọn ò gbọdọ̀ lọ sílé ẹ̀ pé kán lọ máa fàtu, kán máa yìnbọn sí nǹkan tó ń rí. Yes, the judgment has been made. That's just the fact. It's an actual fact that the judgment has been made. But the question we need to ask ourselves is that would these useless people, so-called useless, foolish people, follow the law? Will they follow it? Because the useless man up there, the leader of the Boko Haram, you should understand the person I'm talking about. The deaf and dumb man, empty-headed man, useless man that is there. Will the man not instruct his slaves, all those people that surrendered him, that they should go and get rid of this man? If they don't want to deal with the man directly, they can deal with Chief Sunday Igboho indirectly. They've got many ways that they can put him into trouble. Oríṣiríṣi ọ̀nà náà lè fi ti Chief Sunday Igboho sí problem. So for me, it's an advice. Honest is an advice. We need to think twice. Yes, the fact has been said. The judgment has been made. But we all know the country that we are living in. The useless country, unbenefit country, called Nigeria. It's a lawless country, adamant, intractable country that we all know what they can do. They will never follow the procedure. Anyway, let's quickly continue because I said I won't take your time. I won't take much of your time. Kí ni láàrin ìlú, wọn ò gbọdọ̀ yìnbọn, wọn ò gbọdọ̀ pa, wọn ò gbọdọ̀ dáàbò, wọn ò gbọdọ̀ lọ sílé ẹ̀ pé kán lọ máa fàtu, kán máa yìnbọn sí nǹkan tó ń rí. Ilé ẹjọ́ ti dáàbò fún ọjọ́ 14 láti padà wá lẹ́yìn fún tí àwọn ó ṣe lórí ẹ̀. èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti san? san? Wọ́n ní Yorùbá, ṣùgbọ́n n tá à ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ 500 million naira là ń béèrè. Ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pààyàn bí ẹni tó ń pa alápàtà, à ń béèrè fún 500 billion naira. Méjì ni, ìkan ní tó ṣe fojú sùn bíi mọ́tò, bíi sílẹ̀, bíi wíńdò tí wọ́n bàjẹ́, àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí ò sùn tí ò dẹ̀ jẹ́. Again, another question. Are they going to follow what the judge pronounced? Are they going to follow it? Are they going to pay the money? Will the government pay the money of what they have destroyed in Sunday Igboho's house? Ṣé wọ́n máa sanwó yẹn?
wọn ò lè san gbogbo tó bàjẹ́ yẹn ṣé wọ́n máa san and owó ẹ̀tọ́ ọmọ ènìyàn human rights tí wọ́n máa gbà tí wọ́n claim 500 million billion are they going to pay it? That's the question we need to ask ourselves. This intractable government, ṣé wọ́n máa san owó yẹn? The question that we need to ask ourselves. Because wọ́n ti fìyà jẹ ọ̀gbẹ́ni jù ẹni tó nílé tó lọ́nà tó ń ṣe bí ọba tó wá sọ di ẹrú nínú ìlú enílùú. Can you imagine? Nítorí pé ó fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọlàkejì. Ẹ̀tọ́ gbogbo wa ló ń jà fún náà. Yes, it's true. We can't do what he's doing. We can never. It's a great man. Ẹ̀dẹ̀ wa ń bínú ẹ̀ nítorí pé ó ń jà. Kéèyàn má tẹ̀lé sọ òótọ́ ọ̀rọ̀ mọ́ ní kọ́ńtì yẹn. Wọ́n á máa lépa ilé ayé ẹ̀ ni. Wọ́n á máa lépa ilé ayé ẹ̀ ni. I'm tired of the set of people ruling us in that country. Mélòó dẹ̀ ni wọ́n? Mélòó lè ra wọn gan? Mélòó lè ra wọn? Tọ́lárùn ń yọ àwọn lẹ́nu. Mélòó ni wọ́n? Just because I don't really know. They are claiming to be 40 million ordinary Fulani. Àwọn tí wọ́n ju 100,000. Pẹ̀lú gbogbo wọn tó kó wá láti other country. Pẹ̀lú àwọn tó tún bá nínú ilé tẹ́lẹ̀, they are not up to 100,000 or 200,000 àríwú ẹ̀rí. Tó claim 40 million. Those morons. I can't fathom these useless people anymore. Ẹ̀rọ kú sí ìlú àìlọ́bẹ̀ o. Irú àwọn yẹn náà wá darí àwa. Àwọn tí wọn ò mọ nǹkan kan. Ọ̀pọ̀ nínú wọn ni o. Lónìí kò lè fìdí ìgò kan ó. Wọ́n wá ń da orí àwa. Most of the educated elite tó wá ní southwest, south. Àwọn olódo ló wá ń da orí wa. Gbogbo táwa ń ṣe àwọn wọ́n jẹ́ lọ́wọ́ ara wọn. Ọlọ́run kò ní fire fún àwọn pípì. Ọlọ́run ẹlẹ́dàá ò ní fire fún wọn. Ikú gbóná náà máa gbogbo àwọn tó ń darí wa tó ń fìyà jẹ wá ikú gbóná náà máa kú. Àwọn àtẹbí wọn àtàrà wọn gbogbo àwọn tó ti pa lẹ́kún Ọlọ́run á pa àwọn náà lẹ́kún. Because I just don't really each time I just think about that country, honestly, inú mi ò kí ń dùn. Mi kì í mọ̀ bára mi ṣe máa ń rí. Ìlú tó ń ṣàn fún wàrà tóyin. Tó ń ṣàn fún wàrà tóyin. Àwa di ẹni yẹ̀yẹ́ lójú gbogbo ayé níbi àtàbà ń lọ. The way these people, the way they addressed us, honestly, you will never be happy that you are from Nigeria. Wọ́n máa ní kó dúró sẹ́gbẹ́ báyìí ni. Àbùkù tó máa fi kàn ẹ́ òní ìgbẹ́ bí ìgbẹ́ náà máa fi yí ẹ lára. Ẹ jẹ́ ká tètè gbọ́ kíní tán. I don't want to take much of your time, please. Sorry for digressing to that area again. Kí ni a fẹ́ kí fún ọjọ́ mẹ́rìnlá láti padà wá lẹ́yìn fún tí àwọn ó ṣe lórí ẹ̀. èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti san? Wọ́n ní Yorùbá ṣùgbọ́n n tá ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ 500 million naira là ń béèrè. Ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pààyàn bí ẹni tó ń pa alápàtà à ń béèrè fún 500 billion naira. Méjì ni ìkan ní tó ṣe fojú sùn bíi mọ́tò bíi sílẹ̀ bíi wíńdò tí wọ́n bàjẹ́ àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí ó sùn tí ò dẹ̀jẹ́ dáyelé. Pẹ̀lú ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ń sìn, ṣálẹ̀ sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n free láti yan fanda. Ó lè yan fanda bí ọmọ ọba bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ pa, wọ́n gbọ́dọ̀ tì mọ́lé, wọ́n gbọ́dọ̀ dókòkò mọ́, wọ́n sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ gan, wọ́n gbọ́dọ̀ lọ sílé rẹ̀. Nítorí ilé ẹjọ́ sọ nìyẹn. Ìdájọ́ tí ilé ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ní? Ṣé fún ọdún kan ni àbí fún ọjọ́ mẹ́rìnlá tá padà wá? À ń padà bọ̀ ní on the 18th sí. So still on the 18th, àwọn inú ráyè ro tiwọn. Inú wa sì dùn wípé
a pe amòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Malami, amòfin àgbà ní SAN ni, mo mọ̀ pé yóò tẹ̀lé ohun tí ilé-ẹjọ́ sọ. tó wá jẹ́ pé àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn ò tẹ̀lé ní tí ilé-ẹjọ́ sọ kí ni. ká má wí ní kọ́ọ̀dù ká má rí amòfin àgbà ní alàgbà Malami, amòfin SAN bí èmi náà ni, a ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún wa tá a bá tẹ̀lé òfin, kò ní ká má rí ni kò lè má ṣe. kí ni ọ̀rọ̀ ìgbẹ̀yìn fún àwọn. Don't be surprised o. Wọ́n sọ pé ká má rí. That man is a dollar though. Man ní bílí pé nǹkan tó ní lọ́wọ́ òun náà ló náà ní lọ́wọ́ o. Wọ́n kàn gbé síbẹ̀ ni kò mọ anything. Arabic lásán ni wọ́n ló mọ̀. Nothing. Wọ́n kàn gbé sókè bẹ́ẹ̀ ni wọ́n gbé má lọ ní bílí pé what is in your head is in his head. He's a dullard man. I don't want to mention. You mentioned his name now, but I don't want to mention his name because of my YouTube. I don't want them to. Because of my Facebook, I don't want them to tamper with it. But you should know, he has nothing in his substay. Trust me. Don't believe that what you can say, anything, what is in your head is in his head. It's a complete empty-headed man. He has nothing in his substay. He has nothing in his medulla oblongata. Believe me, trust me for that. Don't compare yourself with that useless man. Èmi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ torí mi ò tí kú. Ìmọ̀ràn tí mo ní ni pé kí àwọn agbè fún ìjọba kọ́ ni pé àwọn ń ṣe nǹkan lọ́nà tó bọ́ òfin mu, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ rí yìí òun ni afẹ́ràn ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n tó ń ṣe ń bá lọ yìí àwọn tó súnmọ́ wọn gan tẹ́ bá délé Sunday tó wá rí ẹ̀jẹ̀ tó dáa lẹ̀ yóò rí pé tòótọ́ ọmọ Yorùbá wọ́n wà nínú àdánwò ńlá lọ́pọ̀lọpọ̀ ló lè yọ wọ́n kúrò níbẹ̀ tí mo rí nìyí. orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Olóyè Yomi Aliyu SAN. ẹ ṣeun gẹ́gẹ́ sà. Thank you. Yes, we all heard what Olóyè Yomi Aliyu SAN just said now. They interviewed him. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bá ṣe ń fẹ́ kó rí Ọlọ́run ti jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Lágbára Èdùmàrè ayọ̀ la máa gbà délẹ̀. A ò ní gbèrè ìbànújẹ́ lórí Yorùbá nation yìí. A ti dáwọ́lé náà. A dẹ̀ máa parí ẹ̀ lórúkọ Jésù ni. Pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, ìdùnnú, ìjó là á fi parí ẹ̀. Lótìítọ́ wọ́n ti dá ẹ̀mí àwọn ènìyàn púpọ̀ légbodò nítorí Yorùbá nation, ṣùgbọ́n àwọn tí wọ́n dá ẹ̀mí wọn légbodò, Ọlọ́run Elédùmarè á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, á dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Yes, á dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Àwa náà tá ṣì wà lókè ìpẹ́, Ọlọ́run á jẹ́ ká pẹ́ láyé ká pẹ́. A ò ní ṣe lásán, àwa náà ò ní jàjà lásán, a bá wọn jèrè ní inú Yorùbá nation tó bá délẹ̀ tán. Tọ́bẹ̀ náà bá jiná àwùjọ jẹ́ ni, wọn ò ní yọ wa láwo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ní àárín ìgbà tí wọ́n interrogate olóyè wa, lọ́yà wa, advocate wa, agbẹnurò fún Chief Sunday Igboho. Ní tèmi o, advice tèmi fẹ́ fún Chief Sunday Igboho ni wípé èmi ò bá gba Chief Sunday Igboho nímọ̀ràn wípé lótìítọ́ adájọ́ ti wí tiẹ̀, ṣùgbọ́n kí Chief Sunday Igboho kí wọ́n má padà wá sí Nàìjíríà nítorí pé ìlú yìí kò sí òfin tó bá anybody wí. Wọ́n á sọ pé báyìí ni ṣùgbọ́n wọn ò tẹ̀lé o. Tí apá tábà ní apá àbáká aládò ẹ̀wọ̀n ọmọ inú ẹ̀ apá lè ká o. Tọ́ bá wò pé àwọn ò rí Chief Sunday Igboho mú, wọ́n lè play another prank. They can throw another dust in his eyes. They can play him false. And these are the ways
It's neither they get somebody killed on his vicinity, in his area, and they will now say that it's him or his boys try to put him into trouble. So for me, as at now, he should completely forget about Nigeria and move to any other country. He can, if he's been accepted in what's it called? Cotonou. Yes. And if he didn't want to stay in Cotonou, he can move to Germany with his wife or to any other country. But for me, it's just an advice. He shouldn't come back to Nigeria. He should please. Yes, he might be so powerful that they can't get rid of him, but they can put him into trouble. I know the kind of country that they are running in that place with those people there. The useless top man, the deaf and dumb man. So it's just an advice. Ọlọ́run Elédùmarè á fún gbogbo wa ṣe o, á dúró tì wá o, á bá jàjà náà tán o. Yorùbá nation á gbà fún wa o, káwa náà má dúró o, ká máa gbàdúrà, and at the same time gbogbo ọ̀nà tá a bá mọ̀ ká máa lò ó láti fi fight ìjà yìí títí Ọlọ́run á fi fún wa ṣe. Nítorí pé àdúrà nìkan ò lè ṣe o. The Israelites, bá ṣe mọ̀ wọ́n tó, one of the most strongest nation in the whole world. Gbogbo àwọn tó ń tà láti tákù wọn ò gbàdúrà lásán o. Both physically and spiritually, nothing deal pẹ̀lú wọn o. So we too, we shouldn't just stay and fold our arms. Come out with what are they going to do? Ọlọ́run á gbèjà wa. If not, Ọlọ́run má jẹ́ kó fi wá ṣe ìrìjẹ o. So Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á wà pẹ̀lú yín. Etí tí ojú tẹ́ fi wò mí lálẹ́ yìí kò mà ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní dí o. Ọlọ́run á wà pẹ̀lú àwọn orun ayọ̀ la máa sùn. Any wonderful night. My name once again is HRH Prince K.A HAJIJOHN. Lórí ètò Ọmọ Yorùbá Ronú. Thank you. Goodbye. Have a wonderful night. Bye.